wọ́n ní láwọn yìí ti dálẹ̀ lọ wọ́n wá ní ẹ̀wà bá wa rẹ̀ kú èèyàn bíi mẹ́rin ni wọ́n rẹ̀ wá lágbájá ò jẹ́ wọ́n yàrá mi. fún àkáǹtì wọn kì í ṣe pé ẹbí ló ń béèrè pé kẹ́ ẹ fún wa lówó gbogbo ẹ̀yin tẹ́ wá dé olójú àánú èèyàn tẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ fún ẹbí náà tẹ́ ẹ jẹ́ kí wọ́n tún mọ̀ ní alẹ́ òkú àfa àmàdúpẹ́ fún un. alhamdulillahi rabbil hamdulillahi. ẹni tó kọ́kọ́ já àkáǹtì yẹn àkáǹtì tí wọ́n fi síta ẹni tó kọ́kọ́ já àkáǹtì yẹn láyà gbà Sheikh Ahmad Al-Mukhtar Al-Huda Muhammadu Rasulullah. alhamdulillahi rabbil hamdulillahi. báyìí bá ń jáyé àbáyé ẹ ní mo ṣe láyé Sheikh Ahmadu fámìlì tìyín náà ọlọ́run wọn dó tì wọ́n tẹ́sí ní ìmọ̀nira kankan kéèyàn fi tó $1 million tó sì fi sílẹ̀ tó bá tẹ̀lé pé olówó léèyàn fáyàn olówó ni èèyàn ní $1 million láǹkáǹtì àbí èèyàn ní $10 million tó o bá fi lọ́jọ́ $1,000 kúrò nínú $10 million yẹn wọn à ní sọ pé ní $10 million mọ́ wọ́n sọ pé ní $999 million náà máa sọ pé láti debit account kì í ṣe nǹkan tó rọrùn. jazakumullahu khairan Sheikh Ahmad Al-Mukhtar. wa khairu amali wa fi'lil hamdulillah. iṣẹ́ yìí nìkan oníyàwó mẹ́ta àtàwọn kọ̀nìtì wọn bẹ́ẹ̀ bí àwọn ṣàìdì sí tún kankan táwọn náà dìde tí yẹn bá ṣe dáadáa ká sọ tèmi nìyẹn gbogbo tó máa lùbàyà ní kò sí tó kàmí bẹ́ẹ̀ nìkan ń ṣe bákan sí Islam ṣùgbọ́n ó ṣàṣe dáadáa tó bá ṣe èmi ò fáyé yìí táwọn náà ṣe òun nípa láǹkàdì tí wọ́n gbé síta táwọn èèyàn wọ́n sì trust wọn pẹ̀lú owó tí wọ́n rí ayé pé wọ́n ní $3.something million $4.something million táwọn náà rí sàǹkàtì ẹ̀yìn náà ṣe jazakumullahu khairan. alhamdulillahi rabbil hamdulillahi. bákan náà gbogbo ẹ̀yẹn ẹgbẹ́ Al-Bayani Islamic Dawah Foundation tá a dìde tá a jọ ṣe tó fi dáwò fún bàbá àbò tó láàárọ̀ yìí lénìí àti Sunwatu Adabi ti Ìkòròdú branch tá a jọ ṣe gbogbo tá a náà pa ní fìdáwò tá a ṣe a sì sẹ́ndì owó náà sàkáǹtì ọmọ wa Abdulhafisi GTB Bank asẹ́ndì ẹ̀ síbẹ̀ jazakumullahu khairan ẹ̀ ṣe wọn. alhamdulillahi rabbil hamdulillahi. ẹnìkan náà arákùnrin kan òun náà kọ́mẹ́ǹtì sí ọ̀ndà Sheikh Ahmad Ọláwájú Al-Fulani program táwọn náà ń ṣe fún àfáwà àbùtó òun náà kọ́mẹ́ǹtì pé òun mú kan nínú ọmọ àfáà àbùtó òun sì rán ẹ̀kọ́ títí dé yunifásitì tó ń bá ń bẹ̀ láyé pẹ̀lú ògbọ́lọ́ ọmọ ẹ̀bẹ̀ láyé ọlọ́run sì fún ọ sí àdúpẹ́ ẹ̀ náà ẹ̀ ṣeun. alhamdulillahi rabbil hamdulillahi. ìdáwó ta tún wá ṣe lénìí náà bẹ́ẹ̀ náà la tún gbọ́ pé Alhaji Sọ́líhù tó jẹ́ tùwà kí gbogbo òlú Ìlọrin àwọn náà dìde wọ́n fún àwọn ìyàwó àwọn àfáàbọ̀ tó ní bọ́ngálò ilé. wọ́n ní ká dákun torí tọ́lọ́hún ká ké lẹ́ẹ̀márùn-ún ká sì fi ìfarabalẹ̀ ké kò sí nǹkan kan tí a lè ṣe alágbára kankan amánu ọlọ́run èyí tí gbogbo wa ń bá pàdé lára bọ́ọ̀lù ti ṣe àfa wa Sheikh Abdulgani Zunurain Àbòtó dákun ọlọ́run àánú rẹ̀ wọn náà ní ojú ọmọ bá pàdé ẹlẹ́kùn ìjà sami dáadáa. wọ́n ní gbogbo àwa tí a wà ń bí wọ́n ní ká dákun torí tọ́lọ́hún ká bẹ̀rẹ̀ wọ́n ní ká lọlẹ̀ wọ́n ní kò sí pé Al-Qur'an la fẹ́ kí ká dákun torí tọ́lọ́hún ká wọ bí tí ọba yẹ kó mi bá ń bẹ́ ń bẹ́ wọ́n ní ká lọ bí tọ́ bá gbẹ díẹ̀ àwọn bàbá etí wọ́n ní kí n wí fún jàmọ́ nìyẹn. bàbá wa Gbódòfù ni ó bẹ̀rẹ̀ Al-Qur'ani kíké fún wa gẹ́gẹ́ bí àti máa ṣe bàbá alájà àgbà tí ní wíìnù àwọn tá a máa tì síwájú mẹ́ta èyí tí ó tẹ̀lé báyìí ni istighfar afawa Musa Ainur Rida Allahumma salli ala sayyidina odi yajama Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Sallu ala nabiyil karim. Mo wá bí wá kéwú mo wá sin àfáà àgbà bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi mo ti dúpẹ́ pé mo máa ń dúpẹ́ pé bàbá mi mú mi lọ lé kéwú ó tún wá mú mi wá lọrin ó tún wá jọ̀dọ̀ bàbá mo ti kéwú
bí ìbá ṣe pé khalifa èmi ò bá sọ pé wọ́n ní sọ kankan Buhari ọmọ Musa nìyí àbá Bàtútà mufasiru gbogbo Ìkàrẹ́ mufti Ondo nìyí àbá bàbá wa nípa sọ ní òjé ń sá fún yín mọ́ wọ́n ní mo dá mà púpọ̀ tábà ti dé wá sí wa ní ma bọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yin náà mo kíkù rọ́jú tàbí wà bá ń já nǹkankan kàsídà náà ní tùmí sì jókòó olùkálùkù ló ní tó mú lára bàbá olùwàsí àgbáyé ní bazulu karimu ẹ má jáyùn balshafukun liman jafa nígbà tí bàbá kọ́ olùwàsí àgbáyé ní àrúdù lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tí wọ́n parí kàsídà tí olùwàsí àgbáyé kọ́kọ́ kọ́run ẹnìkan tọ́ka sí ọwọ́ àlọ́ ló ń gbọ́ lẹ́nu olùwàsí àgbáyé mọ́ ní irú sáríkà ìlú níyàwó ni bọ́mọ mi bá jí nǹkan lọ́dọ̀ mi náà ọ̀dà bẹ́ẹ̀ oníwàásí àgbáyé ó dìgbà mi olóhùn oyè wa ní bàdú oní fahadà Kamaludin fahadà Kamaludin abuyadu taqiyun walam yaskut ala thawbi ilwasu تقي ولم يسقط على ثوبه الوسخ. ó lò ní jámù sàgbé kéwù sùn sí púpọ̀ ó ní ẹni tí mò ń wò ní Kamaludin ẹlẹ́yìn lákọ́ tiẹ̀ ó fi tiẹ̀ ọ̀pá yẹ̀ pé oníkẹ́ni kan wà kádì àyálùmọ̀lá yìí nà fàzú wọ́n rà tiẹ̀ sẹ́ tiẹ̀ alájà ọlọ́lájà gbànú òun làbò tó jọ àbúyádùn náà sì hù bàbá funfun kínníkínní wọn ló dúdú kirikiri wọn ló pupa yóyóyó Kamaludin àbúyádùn náà sì hù bàbá ò ṣe kápálápàlà rí bẹ́ẹ̀ náà làbò tó takiyu ẹ̀jẹ̀ bá 13,500 naira lákàntì ẹ̀. Ìyàsí. Bàbá olóhùn yẹn ti sin náà ló kọ́ ó tòní tájọ́ kéwú. Nígbà tí mi délé kéwú tọ́dọọdún kẹrin lòún délé kéwú o. Ó ní tàkìyù alájà àgbà bẹ̀rù Ọlọ́run. Àbò tó wà bẹ̀rù Ọlọ́run ó ní àbùkọ̀ kárí. Àti ìtàn tí mo kọ sí bàbá wọn tí mo kọ sí ní South West wípé wọ́n háyà mọ́tò fún ni àti òrí bẹ́ẹ̀ mo tún wá kọ́ pé from láti pálọ̀ Àlàájì Àgbà àti kò rí bẹ́ẹ̀ àti aago 3 òru àfáàbò tó dé sàwó àwọn ará ẹ̀rín ilé wa ní bàbá sẹ́ńbọ̀ wá fún wàásí sẹ́ńbọ̀ náà pọ̀ la ilaha illallah ó ní mo ti dé sàwó ẹ máa retí mi láàrin 30 ìṣẹ́jú Ọlọ́run ti mú lọ àwọn èèyàn wà máa gbé ṣe àfọwọ́ asọ́nù ni wọ́n máa wọ asọ́nù ojú ọ̀nà lọ́hùn àwọn ará ti òkèrin lóko ti pè wá kó ń bọ̀ kọ̀ wá kàbùkù kódà wọ́n sọ pé nù sẹ̀ríà wọ́n ní bẹ́ẹ̀ yà bá kú tó bá wà ń lọ ọkọ̀ ojú omi tí wọ́n á béèrè pé gbólá débi tá ń lọ tí wọ́n lọ́dọ̀ tó la alifiki wa al-madahib al-arba'a anakumula ẹ̀yìn tí ẹ ti kí anakumula wọ́n ní ká wẹ̀ ẹ́ nínú ọkọ̀ ojú omi ká fi aṣọ sí la ká fi lọ́fẹ̀ndà sí ká kírun sí la ká jù ní omi àbùdó Ọlọ́run wa ní ó pín kà pé wòlíì Ọlọ́run ni òun fúnra ẹ̀ ló wakọ̀ Dr. Abdulaziz ọmọ mi súnmọ́ jánẹ́sì ó tún má bò tó ń ló sọ fún mi Ọlọ́run ló wakọ̀ Ọlọ́run wa nínú àwọn àbòtó ẹ̀sìn kú rẹ̀ ni kìí pẹ́ máa sọ pé wọ́n gbígbé lọ wọ́n wá bá ń bi tó gbé dìmọ́gì báyìí kàkíyù wọ́n wá kírun ní Ìlọrin wọ́n kírun tó wá ń pè mí lóṣogbo pé ṣe ti kírun mo lè mi ò bá rùn àwọn ti kiri sí bẹ́ẹ̀ ni wọ́n kírun London la ilaha illallah bẹ́ẹ̀ ni wọ́n kírun ní Abidjan bẹ́ẹ̀ ni wọ́n kírun ní Cotonou ayé tẹ́ wà gómìnà wa débì láyà náà ọwọ́ abayí kírun ayé àgbàlá ayé alájàgbà tẹ́ wà ẹ̀ máa tóbi bọ̀ ìyókù tó bá wọn àti ìbá sẹ́yìn àníṣọ gángan
bàbá rí 55 èèyàn tó dúró kó làbá jẹ́ pòfẹ́sọ̀ àméjì oṣù máa gbára dálẹ̀ pàdé kílégún lẹ́yìn àfọlọ́rọ̀ sọ àwọn 52 ọmọ pé òun lọ́ọ̀yà òun lójú ẹ̀ tọrọ àméjì ọmọ gbára dálẹ̀ kí làbí bẹ́ẹ̀ máa sọ mọ́ ẹ kú sùúrù bàbá adódùbàlà ẹ kú sùúrù Buhari ọmọ Musa mo gbádùn wá sí ẹ lónìí bàbá wa oníkìjìpá mo kí bàbá agbódòfò mo kí Subhana rabbika á pàdé lọ́la èmi náà bá yín dé àbòtó àwọn ọmọ mi ní ọmọ mi kan ní òun náà ó sì ń kankan mo ní wọn ti ń ṣe ń lo èkó ó ní kí n sọ fálífà jẹ́jẹ́ pé òun ní skul lẹ̀ ọmọ tí mo bí òun ó mú ọmọ àbòtó kan sọ́dọ̀ tí bàbá bá yọ̀ǹda òun ó tọ̀ tí èyí jáde yunifásitì òun ó wàá sọ pé àyínmọ̀ tó ń bá kú o nǹkan tẹ̀ ń wò yìí kẹ́ẹ̀fì tọ́ ọmọ àbòtó àwọn mi ò tún ṣe nǹkan kan lọ́la torí pé ó ti kó secret wọ́n ní bàfá àbòtó kéé ọjọ́ bàbá pọ̀ lámúyà sukùtẹ̀ aláṣàwùbì yìí wá sùkù ìyàwó ẹnìkan ni ọwọ́ abímọ rẹ̀kẹ̀tẹ̀ àwọn àlú èbó wa ń sọ pé àwọn ó dẹ̀ nǹkan wò tó bá yá ọlọ́run bá forí jẹ́ ọlọ́run jẹ́ ìmọ̀ ẹ̀dá ọlọ́run bá sọ bàbá wa àlífà nígbà tí sọ pé ẹ̀dá mi mà ẹni ò ti ń sá fún yẹn mọ́ àti sọ inú pẹ̀lú ilé ajọ wà ń bí àbí ibi sàdánágbé jókòó níbi àwa la mà ibi ìmọ̀ Madina ti jókòó àwa la mà ibi Sheikh Ibrahim Kaula ti jókòó àwa la mà Subhana rabbika rabbil izzati amma sallu ala. bọ́ngàlù ilé tuntun pé kí wọ́n máa gbé bẹ̀ wọ́n sì láwọn tó máa àwọn tó máa empower wọn fún iṣẹ́ tí wọ́n máa fi jẹ tá máa fi live tán ní mọ̀ ìnira pé ọkọ̀ àwọn òsì láyé mọ́ turaki Ìlọrin ẹ̀yìn náà ṣe jazakumullahu khairan. alhamdulillahi rabbil alhamdulillahi. gómìnà wa nílùú Ìlọrin Alhaji Abdulrazak àti mọ̀ láti gbà tẹ́yìn tí wọlé láti mọ̀ pé gómìnà dáadáa ní gómìnà tí ń wà nídòkó àwọn àfáà tí ojú òsì ní ká tí ó sì bá wọn ṣe gómìnà tó ṣe yí pé ní nígbà tán kí wọn fún àfáà àbò tó láà òun náà wà àjọ kí wọ́n jọ kí wọ́n sí wọn láàrin ẹ̀yin náà ṣeun gómìnà wa Abdulrazak wọn làwọn náà fi 10 million naira wọn fún ẹbí náà jazakumullahu khairan ẹ̀yin náà ṣeun. wa khairu amali wa fil hamdulillahi wa khairu amali wa fil hamdulillahi. adúpẹ́ fẹ́yìn náà bàbá wa tipẹ́tipẹ́ bàbá wa Ọládìméjì Gbàjà olówó tí ń fowó ṣàánú tó ní Al-Hikmat University ẹlòmíín tẹ́yìn náà ń ṣe pẹ̀lú àwọn ọmọ bàbá àbùtú ẹ láwọn ọmọ wọn ẹ kó wọn ẹ ràn wọn nílé ẹ̀kọ́ débi kí wọ́n di yunifásitì jazakumullahu khairan ẹ̀ lẹ́yìn ṣe wọn. wa khairu amali wa fil hamdulillahi wa khairu amali wa fil hamdulillahi. àṣetí yẹn bá tá a bá ṣe lórí ọpẹ́ láàmú ń dún torí pọ́lọ́wọ́n ọba gangan ó mọ ìyọ́ pẹ́ nígbà tọ́lọ́ náà dá gbogbo tó dá tán táwọn èèyàn tí ò dúpẹ́ fún wọn ní sabahallahi ọlọ́run ní rẹ̀ ọlọ́run náà kí rẹ̀ ó ní mo yan àmì èmi náà dúpẹ́ ọpẹ́ yìí náà la fi ń dúpẹ́ fún ẹ̀yin ẹlòmíín náà tá a dá ọkọ̀ tá àwọn ti dá ọkọ̀ tá àti ẹ̀mú kọ yín tẹ̀ sí ti yàn lábẹ́lẹ̀ gbogbo yín pátápátá ẹ mọ̀ pé inni a'lamu ma la ta'lamuna ọlọ́run mọ gbogbo yín jazakumullahu khairan ẹ̀yin náà dúpẹ́ ẹ ṣeun. wa khairu amali